ti wọlé pẹ̀lú ìyọ̀ǹda alukoro àgbà SP Ọmọlọ́lá Odùtọ́lá àti ìyọ̀ǹda gbogbo ràwọ̀ ní ìpínlẹ̀ Ògùn ìyẹn commissioner police wà ní ìpínlẹ̀ Ògùn bámi Abíọ́dún Mustapha Alamutu PSC ẹ darapọ̀ mọ́ mi bí wọ́n sì máa fi ọ̀wọ̀ àti àpọ́nlé tí ò ní àbàwọ́n kí igbákejì alukoro pé wọ́n kú ojúmọ́ ẹ máa káàárọ̀ mà. ẹ káàárọ̀ sà á kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Family FM lórúkọ commissioner of police Ogun State Command CP Abíọ́dún Alamutu Abíọ́dún PSC àti gbogbo management team wọn bẹ́ẹ̀ náà ni PPR SP Ọmọlọ́lá Odùtọ́lá wọn náà fi kíni ránṣẹ́ sí gbogbo àwọn oníkàkíyìn pé ẹ kú ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ ó ṣe tí mo bá lẹ́nu yín bẹ́ẹ̀ mo ṣe ń wọlé dé bẹ́ẹ̀ ni mo fi ti kó bẹ́ẹ̀ ṣe ń sọ. Ràmàlẹ́fà nìkan lè máa ń po tíì fún èmi ti gbọ́ ẹ̀ ń sọ̀rọ̀ tíì bá ṣe. èmi kọ́ mo sọ o ẹ̀yin gan lẹ́ẹ̀ Jalal ló sọ o ẹ̀yin lẹ́ẹ̀ jókòó dé level tí ẹ mọ̀ pé tí wọ́n bá lọ fún program kan program of event máa ń wà ẹ̀yà item number kí ni jíjẹ so bẹ́ẹ̀ nígbà tó bá fi ń débi nọmba 3 nọmba 4 ẹ̀yìn á ti máa lọ ilé ẹ̀ kí n dúró de item 7 báyìí pé dúró ní kí mélòó ni tíì kódà ẹ lè mú tó tún ju tíì gan lọ. ìjọ òwúlẹ̀ tún parade. tó bá ti yá a máa pè mí má ṣàìwá ṣá o. máa wá. a kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà nílé pé ẹ káàbọ̀ sórí ètò yín náà ni. sàn láàrin. ajé ló mú ní pẹ́ kọ̀rọ̀ Jalal alukoro ti kára lé. bẹ́ẹ̀ni kí àwa bẹ̀rẹ̀ nítorí pé ń jẹjọ látàrí ìdí kan tàbí omi. iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ni iṣẹ́ pọ̀ lọ́rùn wọ́n sọ fún wa lábẹ́lẹ̀ o. tọ́ láti ìjẹ̀dógún sí àsìkò yìí lórí àwọn àṣírí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ láti dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ṣọwọ́ dẹ̀mà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí wípé Ọlọ́run náà ni ó ń bá wa ṣe kò sí mímọ̀ ṣe lọ́wọ́ ẹ̀dá alààyè kankan ní ìwọ̀n ọjọ́ bíi mélòó kan sẹ́yìn yìí iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó àwọn onírúurú ọ̀daràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí kò ṣeé ṣe ká kó gbogbo ẹ̀ wá a máa gba gbogbo àkókò tó wà fún ètò a mú díẹ̀ wá fún àwọn aráalé láti gbọ́ ká lè mú nínú ẹ̀ fi ṣe ọgbọ́n ká lè mú nínú ẹ̀ fi mọ bí ibi tí ètò ààbò ibi tó tún dojúkọ àwa náà lè mọ bá ṣe máa kíyèsí ara wa ní ọ̀nà tó bá yẹ kí a sì kíyèsí. ní ìdí ìrókò arọ́wọ́tó arákùnrin kan nǹkan tóun yàn láyò ń tiẹ̀ ní wípé kó máa fi fake alert kó máa ṣe fake alert fáwọn tó ń ṣe POS ó lọ sọ́dọ̀ arábìnrin ó dẹ̀ ṣe fake alert fún yẹn dẹ̀ kawó fún ó ń lọ ṣùgbọ́n Ọlọ́run bá arábìnrin yẹn ṣe wípé ọkùnrin yóò tí ì rìn lọ jìnnà tó bẹ́ẹ̀ kóbìnrin yẹn ó tó lọ wo orí kíni bank app ẹ̀ kó tó rí pé owó yẹn kò wọlé ó ṣàtò discover pé fake alert ni bó ṣe fariwo ta nìyẹn àwọn èèyàn ràn lọ́wọ́ wọ́n lé arákùnrin mú wọ́n mú lọ sí àgọ́ ọlọ́pàá níbi tá a ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ibẹ̀ láti ṣàwárí wípé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ òun fúnra ẹ̀ náà jẹ́wọ́ sí wípé bóun ṣe máa lọ fi ń lu àwọn oní POS òun ṣe máa lọ fi ń lu wọn ní jìbìtì nìyẹn a ṣe fake transfer agbowó àkànlẹ̀ǹtì ẹ̀ kó tó di wípé ẹni tó ní kíní máa mọ̀ pé kíní abákan ni òun á ti lọ jìnnà so àfẹ́lẹ́ ń ṣe àwọn tó ń ṣe POS létí ẹnikẹ́ni tó bá ṣe transfer fún yín kẹ́ ẹ tó ka owó fún ẹ kọ́kọ́ confirm transaction tó ṣe fún yín yẹn náà lọ sórí app yín kẹ́ ẹ check kẹ́kẹ́ rí wípé nítòótọ́ ó ní owó yẹn ló wọlé sórí àkáǹtì yín kẹ́ ẹ tó kawó fún. ní Láfẹnwá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ èyí tí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ nítorí pé ohunkóhun tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀mí èèyàn ó jẹ́ nǹkan tí ó máa ń bani lọ́kàn jẹ́. ẹ̀mí ò láàrọ̀ kò dẹ̀ séèyàn kankan tó lè dá ẹ̀mí nǹkan téèyàn ò lè dá kéèyàn máa gbà bí kò máa fi ṣòfò ó jẹ́ nǹkan tí kò dáa rárá. ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní sáìdì Bíúrì wọ́n ní arákùnrin kan wà lórí ọ̀kadà bẹ́ẹ̀ ni àwọn kan yọ sí nínú mọ́tò Hilux kan látẹ̀yìn wọ́n dẹ̀ fi mọ́tò yẹn wọ́n fi kọlu ọ̀kadà yẹn wọ́n ṣe kọlu díẹ̀ mo rò bí láti fi lè rí i pé káwọn lè rọ́wọ́ tó ẹni tó wà lórí ọ̀kadà yẹn torí òun gangan náà lépa bọ́n ṣe kọlu ọ̀kadà yẹn látẹ̀yìn ìnẹ́sì wọn yọ̀bọ̀n sí arákùnrin tó wà lẹ́yìn ọ̀kadà yìí wọ́n dẹ̀ yìnbọn fún bíbí wípé ẹni yìí jẹ́ Ọlọ́run nípè
ṣùgbọ́n nígbà tí iṣẹ́ ìwádìí máa bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn a rí i wípé arákùnrin tí wọ́n yìnbọn pa yìí orúkọ ẹ̀ wà nínú àwọn tí iléeṣẹ́ ọlọ́pàá Ogun State ń wá tẹ́lẹ̀ kó tó dà kókó yìí. ẹ̀ṣẹ̀ ẹ̀ ni wípé ó ń kópa nínú ìwà ẹgbẹ́ òkùnkùn débi wípé wọ́n ló ti fìgbà kan gan ṣe nọ́mbà 1 ní FC Òṣìẹ̀lẹ̀ nọ́mbà 1 àwọn ẹyẹ. ìyẹn la máa fi ń sọ fún wa wípé gbogbo wọn ṣe ẹgbẹ́ òkùnkùn wọ́n ṣe wọ́n mọ̀ yìí nígbà téèyàn gba sàtífíkẹ́ẹ̀tì ọjọ́ kú ẹ̀ orí kò ní mọ̀gbà tí wọ́n máa káwọn gan mọ́. ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí. arákùnrin kan wà tá a rọ́wọ́ tó yẹn ẹni tí ó gbé lórí ọ̀kadà ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ìwádìí ló máa júwe fún wa báyá ọlọ́kadà yìí bóyá ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí àbí kò mọ̀ bó ṣe é ṣe kó mọ̀ ó dẹ̀ ṣe é ṣe kó má mọ̀. ẹni tó fọ̀kadà gbé. bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe kó jẹ́ ara wọn àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ wípé ẹni tó kàn ń fi ọ̀kadà ń ṣiṣẹ́ títí ẹ̀ ní jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ni ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú. arákùnrin yìí ó ṣì wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ibi tí a ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tá a dẹ̀ ń ṣe àwọn iṣẹ́ ìwádìí tó lẹ́tọ̀ọ́ fún wa láti ṣe ká lè mọ bí ọ̀rọ̀ títí ẹ̀ gangan bí ó ṣe jẹ́. ní àjùwọ̀n arábìnrin kan ló wá report pé ọmọ òun tó ń ṣeré lákàtà òun ó dẹ̀ yìí sí bí kí ọmọdé máa bára wọn ṣeré lójúlé kan sí ojúlé kejì bí ọmọ ọdún 3 ó dẹ̀ máa ṣe díẹ̀ lòun ò bá rí ọmọ mọ́. lágbájádà gbogbo èèyàn dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ ń wá ọmọ lẹ́nu ìsìn wọ́n ṣáà mú ọmọ yìí wá wọ́n rí obìnrin wá fura sí àwọn méjì kan pé ọ̀rọ̀ àkàtà yín ni ọmọ yìí ṣeré wá ibo ni ọmọ wà wọ́n ṣe fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí nìyẹn iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tọ́ àwọn tí obìnrin yìí lóun fura sí wọ́n jẹ́ ọkùnrin kan àti obìnrin kan bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe rọ́wọ́ tọ́ àwọn méjèèjì yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n jẹ́wọ́ wípé àwọn làwọn gbé ọmọ ìjọ ọmọdà àwọn ti tà fún arábìnrin kan tó máa ń wá láti Ìkọ̀tún lẹ́kọ̀ọ́. látàjù wọn ọmọ ti dé Kọ̀tún. ti dé Kọ̀tún èló alẹ́ tọ́mọ ọláwọn ta ní 1.5 million. ó dín tí ọmọ. iléeṣẹ́ ọlọ́pàá gbéra kíá wọ́n wá arábìnrin yìí lọ Ìkọ̀tún ọlọ́run fún wa mú ọmọkùnrin tí a dẹ̀ ń wá náà àbá lọ́wọ́ ẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ obìnrin yẹn náà dẹ̀ jẹ́wọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ wípé ṣùgbọ́n títà ni wọ́n ta ọmọ yìí fún òun. ó jẹ́ bíi búrẹ́dì. àti òun àti àwọn tí wọ́n ta ọmọ fún òun wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá ti parí iṣẹ́ ìwádìí lórí wọn àfojúbalẹ̀ ẹjọ́ a ti dá ọmọ padà fún àwọn òbí títí ẹ̀ ọmọ ọlọ́mọ tó kàn ń ṣe eré jẹ́jẹ́ ìjẹ́jẹ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí náà tún ṣẹlẹ̀ ní Mòwe ní bí ọ̀sẹ̀ méjì kan náà sẹ́yìn ìyẹn kẹ̀ àwọn obìnrin tó ń lọ síbi tí wọ́n ti ń ṣe irun ni so èèyàn tẹ̀tún jẹ́ ọmọ òkókó ọmọ ọwọ́ ṣì ni bí ìkan nínú àwọn tó ń jọ wà nínú salon tó ti ń ṣe irun bó ṣe gba ọmọ bí ìgbà tí èèyàn kàn gba ọmọ pé òun ń bọ́ ọmọ ṣeré ó dẹ̀rìn bọ́ síta bí eré bí àwàdà kí àwọn ọmọ tó fura wípé ẹni tó gbọ́ ọmọ jáde látẹ̀kọ́ má dẹ̀ ti yẹ kó padà wọnú salon kan tó wí kan tó mọ̀ wọn ò rárábìnrin mọ́ tó ń tọmọ ìyẹn la fi ń sọ fún wa wípé ká ṣọ́ra gbogbo à ń fọmọ dọ̀rẹ́ à ń ṣe bó ṣe wù wá pẹ̀lú àwọn ọmọ ẹ jẹ́ ká ṣọ́ra ìgbà tá a wà yìí ó jẹ́ ìgbà tí kálukú tó gbọ́dọ̀ wà ní ojú ni alákàn fi ń ṣọ́rí kí a máa ṣọ́ra ṣe. nípa ìmí tí mo máa fẹ́ nu bà ní nípa ti ètò ìdìbò èyí tí ó wáyé ní ọjọ́ sátidé tó kọjá yìí àwọn nǹkan tí wọ́n fẹ́ da ètò ìdìbò náà láàmú ìkan ṣẹlẹ̀ ní agbègbè Abígi tí iléeṣẹ́ ọlọ́pàá dẹ̀ rọ́wọ́ tó arákùnrin náà wọ́n ti gbé lọ ilé ẹjọ́ náà torí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò nídìí àtúnṣẹ̀ṣẹ̀ fi ń falẹ̀ lọ títí mọ́ tó ṣe ni wípé wọ́n ló gbé mọ́tò ẹ̀ ó fi dẹ́bu ojú ọ̀nà àti wọlé sí secretariat local government secretariat l'Abígi kí n ló dé àmọ́ àwọn kíní kan tó lóun rí tó bí òun nínú ṣùgbọ́n tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ tó bá bí èèyàn nínú
àbí wípé tí ò tẹ́yàn lọ́rùn àwọn ọ̀nà tá a lè gbé gbà ó wà nílànà títòfin tá a lè gbé gbà ká lè wá yanjú sí ní tó bá wù kó jẹ́ ṣùgbọ́n ká máa dá òfin ọwọ́ ara ẹni ṣe irú nǹkan tó máa ń fi ojú èèyàn rí òun ni arákùnrin òun ló kóra ẹ̀ sí nítorí wípé iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó ó fẹ́ da ètò ìdìbò láàmú rọ́wọ́ tó ń dẹ̀ ti gbé lọ sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ náà ni onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ tí ò bófin mu tó ṣẹlẹ̀ káàkiri ara àwọn òbí kan tó wọ́n ti jí ballot box gbé ara àwọn òbí kan tó ní àwọn jàǹdùkú kàn déédéé ya wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn èèyàn ìdànù gbogbo àwọn tí ọwọ́ tó káàkiri wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá dẹ̀ ti parí iṣẹ́ ìwádìí lórí wọn lórí àwọn yẹn sì nílò kan wádìí wọn mọ̀ pé kéèyàn tó déédéé ya síbì kan tó ń sì ń dìbò láti pé òun fẹ́ dábẹ̀rù a gbàgbọ́ pé kò ń ṣòun nìkan ó máa ná àwọn tó ràn. àwọn bàbá ń gbẹ́jọ́. exactly so a nídìí láti tọpinpin irú àwọn yẹn láti rí òkòkòdúró ọ̀rọ̀ wọn kó tó di pé wọ́n máa gbé wọn lọ sí ilé ẹjọ́. èyí tí màá fẹ́ wá fi káàdì ẹ̀ ńlẹ̀ ó ní ọ̀rọ̀ Philip Ogunnaike a láǹfààní láti wá sórí ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá nítorí pé ọ̀nà pọ̀. Philip Ogunnaike. ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní pè wá lẹ́yìn ọ̀rẹ́yìn wípé àwọn gbọ́ lórí program Family FM. àwa lásán níjẹjọ. wípé wọ́n ń sọ nípa Philip Ogunnaike wípé iléeṣẹ́ ọlọ́pàá ń kẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ò ṣe bákan ó yẹ kán ti fìyà jẹ jù bẹ́ẹ̀ yẹn lọ kò yẹ kán tiẹ̀ fún lóúnjẹ kò yẹ kán tiẹ̀ fún láṣọ oríṣiríṣi nǹkan ṣáà ni àwọn èèyàn ń sọ fún wa wípé táwọn gbọ́ lórí program tó kọ́dà gan wọ́n ní àwọn gbọ́ débi wípé wọ́n ní TCP ṣe ò dáa ohun TCP ṣe ò dáa kẹ̀ Commissioner of Police ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun. àfikún nìyà sọ yẹn. nọ́mbà wà wọn kì í ṣe ọmọdé ọlọ́pàá kéèyàn tó rise to the rank of Commissioner of Police kò ń ṣe ọmọdé ọlọ́pàá rárá àti rárá wọ́n ti go through oríṣiríṣi level àti oríṣiríṣi training lọ́lọ́kùn òjọ̀kan kan tó dé rank yẹn wọ́n mọ ohun tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ò tọ́. Commissioner of Police kúrò ní kátígórì ọlọ́pàá tó lè ṣe anything tí wọ́n lè lọ fault níbì kan. àwọn tó fi wọ́n sí ipò yẹn wọ́n rí capacity wọn wọ́n mọ nǹkan tí wọ́n carry wọ́n mọ nǹkan tó ń wé tá a bá ń sọ nípa ìmọ̀ iṣẹ́ ọlọ́pàá nìkan tó gbé wọn síbẹ̀. So for any action tí Commissioner of Police bá take and in regards to iṣẹ́ ìwádìí àbí iṣẹ́ ọlọ́pàá ó kọjá nǹkan tí aráàlú àbẹ́ni kankan lè máa bẹnu àtẹ́lù. gbogbo bó ṣe ń pàrédé arákùnrin yẹn ó nídìí torí lára nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní bó ṣe ti mú yẹn kò yẹ kán tó fi falẹ̀ mọ́ ó yẹ kán ti gbé lọ ilé ẹjọ́ àwọn kan tẹ̀ ní ó yẹ kán ti pa ó yẹ kán ti ṣe kinní kan gbogbo wọn náà sọ dáadáa because kálukú ló ní ẹ̀tọ́ sí opinion títí ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ṣùgbọ́n kan tó wá wà níbẹ̀ ni wípé gbogbo àwọn oríṣiríṣi opinion tá a níyẹn àbí gbogbo oríṣiríṣi ojú ìwòye tá a níyẹn ojú ìwòye tiwa ni àti pé nípa ìmọ̀lára as feeling pé gẹ́gẹ́ bí èèyàn ìtara pé báwo lèèyàn ṣe máa ṣàdúró tó báyìí fún ọmọlàkejì rẹ̀ ṣùgbọ́n a máa wá ń gbàgbé wípé iṣẹ́ ọlọ́pàá làwa ń ṣe iṣẹ́ ọlọ́pàá ó dẹ̀ ó ní guiding principles ó láwọn ọ̀nà tá a gbọ́dọ̀ gbé ohunkóhun gbà ẹ má jẹ́ ká gbàgbé pé ńgbà tí ọ̀rọ̀ arákùnrin kọ́kọ́ ṣẹlẹ̀ initially kéèsì 3 òun ló fi kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí iṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú òun ló di wípé àwọn oríṣiríṣi àwọn èèyàn míì tún wá ń yọjú nígbà tí wọ́n rí first parade tí wọ́n parade arákùnrin yẹn làwọn oríṣiríṣi àwọn èèyàn míì tún bẹ̀rẹ̀ sí wá yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn ọmọ fèsì arákùnrin yìí ó ti ṣe báyìí fún àwọn náà rí nígbà kan rí tó fi di wípé cases tí a padà record lórí arákùnrin yìí ó ń lọ síbi 7 àbí 8 lẹ́yìn ọ̀rẹ́yìn. Now during the first parade Commissioner of Police sọ fún àwọn oníròyìn pé bí iṣẹ́ ìwádìí bá ṣe ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ arákùnrin yìí o àwọn á tún máa fún àwọn ará ìlú gbọ́
ìyẹn ló prompt parade mi tá a ṣe ìyẹn press briefing mi tá a ṣe ní on 1st of November. tó jẹ́ lẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ ni tó jẹ́ lẹ́ẹ̀kejì yìí tó fojú Philip yìí tó fi hàn fún àwọn aráàlú ní àkókò yìí kẹ̀ àti rọ́wọ́ tó ìkan nínú àwọn tó ń jọ ń ṣe iṣẹ́ lábí tó ń ṣe yìí méjì àti rọ́wọ́ tó àwọn méjì míì tí wọ́n jọ ń ṣe iṣẹ́ lábí yìí ní tó túmọ̀ sí wípé Philip àti 2 others wọn láti gbé lọ sí ilé ẹjọ́ as at the time tí gbogbo ọ̀rọ̀ yìí fi ń wáyé ní last week Wednesday yẹn Philip àtàwọn akẹgbẹ́ méjì yòókù tó ń jọ ń hùwà ọ̀daràn yìí wọ́n ti wà nílé ẹjọ́ already on 5th ni wọ́n ti charge wọn sílé ẹjọ́. on the 5th of this month. bẹ́ẹ̀ ni láti on the 5th of November wọ́n ti charge wọn sí magistrate court Ìtorí magistrate court 1 nítorí wọ́n ti gbé wọn lọ sílé ẹjọ́. so tá a bá fẹ́ máa sọ̀rọ̀ nípa nǹkan kan bá a ṣe nẹ́tọ̀ tó láti lè sọ̀rọ̀ ó tún ṣe pàtàkì náà fún wa láti kọ́kọ́ wò nǹkan tí a fẹ́ sọ yìí ṣé nǹkan tí ṣé bí òfin ṣe fààyè ẹ̀ gbà á ṣó ní báwa ṣe rò ojú ìwòye ó yàtọ̀ sí kí nìkan tí òfin sọ. ìtàn kan wà nínú Bíbélì ẹ jẹ́ kí n digress díẹ̀ kò ní digress náà ibi tó fi gbàjọra wọn máa padà sọ fún wa. ìtàn ọba Saul Ọlọ́run rán níṣẹ́ ó rán Samuel láti lọ rán níṣẹ́ kan pé sọ fún pé kó wá àwọn Amaleki lọ ní tó bá débẹ̀ torí nǹkan tó ń ti ṣe fún àwọn Israel nígbà kan rí ó ní mo rántí àwọn ibi tó ń ṣe fún àwọn Israel nígbà kan rí ó yá wá lọ ìwọ Saul tó bá débẹ̀ parun àti àwọn ọkùnrin o àtàwọn obìnrin o àtàwọn ẹranko àti gbogbo nǹkan sí wọn pa gbogbo wọn má ṣe kankan kù. nígbà tí Saul àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n dé ìlú àwọn Amaleki wọ́n ṣe àwọn ẹran ọ̀sìn kan kù. Ọlọ́run rí ó bí Ọlọ́run nínú Ọlọ́run tó wá rán Samuel padà sí pé ṣé iṣẹ́ tí mo rán arákùnrin ṣé ń ló jẹ́ ìṣá ṣé bí mo ṣe rán ló ṣe jẹ́ yẹn. Samuel tún padà wá bá Saul sọ fún pé Ọlọ́run bínú sí ẹ o mo tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹni kí lè sì ti Saul fọ̀ ó ní àwọn ẹran tí àwọn kó yẹn pé àwọn fẹ́ fi rúbọ sí Ọlọ́run ni ọba Amaleki táwọn dá sí àtàwọn ẹran táwọn kó bọ̀ nǹkan kan àwọn fẹ́ fi rúbọ sí Ọlọ́run ni ṣé mọ̀ pé lójú ìwòye tèèyàn èròǹgbà ọkàn wọn nǹkan tó dáa ni ṣùgbọ́n bí Ọlọ́run ṣe rán oníṣẹ́ yẹn kọ́ ló ṣe jẹ́ nípasẹ̀ bí Ọlọ́run bínú sí Ọlọ́run dẹ̀ gba ìjọba yẹn lọ́wọ́ ẹ̀. láti gbé fún Dáfídì. bẹ́ẹ̀ ni wọ́n fún ní ìjìyà pẹ̀lú pé kò ṣe iṣẹ́ yẹn bí wọ́n ṣe fi rán ibi tó gbà fi jọ farapẹ́ nǹkan tá à ń sọ yìí ojú ìwòye àwa èèyàn àbí nǹkan táwa èèyàn rò wípé ó dáa abámọ́lẹ̀ ẹ jẹ́ ká dáná sun tabámọ́lẹ̀ ẹ jẹ́ ká sọ̀kò pa ojú ìwòye wa nǹkan táwa rò wípé ó dáa àbí tó tọ́ nìyẹn àbí pé àrí adigunjalè torí pé ó ti pààyàn ó yẹ ẹ jẹ́ káwa náà pa lẹ́sẹ̀kẹsẹ̀ ó wà òkè lójú ìwòye wa ṣùgbọ́n ṣé òfin ṣó fàyè gbà bẹ́ẹ̀ má jẹ́ ká gbàgbé wípé gẹ́gẹ́ bí agbófinró ìjọba Nàìjíríà ló gbà wá sí iṣẹ́ wọ́n dẹ̀ fún wa ní ìlànà báwọn ṣe fẹ́ ká ṣe iṣẹ́ yìí tí ìwé òfin tó dẹ̀ back it up now ọlọ́pàá kankan tó bá ṣe anything láì lọ ní ìbámu pẹ̀lú ìwé ìlànà òfin bí ìjọba Nàìjíríà ṣe ní ká ṣe irú ọlọ́pàá bẹ́ẹ̀ stands to be penalized á gba ìjìyà tó tọ́ so torí ẹ̀ ló fi jẹ́ wípé èèyàn làwa náà kò ń ṣe wípé àwa náà feel nǹkan táwọn èèyàn ń feel but nǹkan tí òfin tó gbéṣẹ́ fún wa ọ̀nà tó ní ká gbégbà òun la gbọ́dọ̀ gbégbà yẹn ni wípé tọlọ́pàá ni tó bá rọ́wọ́ tó ọ̀daràn ẹ ṣèwádìí ẹ tẹ bá ti ráwọn ẹ̀rí tá a nílò ẹ lọ́ọ́ fojú ẹ̀ bá ilé ẹjọ́ ló láṣẹ láti ṣèdájọ́ fún so wípé wọ́n fún lóúnjẹ wọ́n fún láṣọ yẹn ibi tí ó yé kálukú wa mọ́ òun là ń gbà fi ń sọ̀rọ̀ ẹni tó bá wà látìmọ́lé ọlọ́pàá ó ní ẹ̀tọ́ sí àwọn nǹkan kan gẹ́gẹ́ bí òfin ó lẹ́tọ̀ọ́ láti jẹun ó lẹ́tọ̀ọ́ láti wẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti pààrọ̀ aṣọ ó lẹ́tọ̀ọ́ láti rí dókítà tó bá sick ó lẹ́tọ̀ọ́ láti bá fámìlì àti lọ́ọ̀yà ẹ̀ sọ̀rọ̀ so wípé kò yẹ kó ní access sí fóònù kò yẹ kó ṣe gbá
kò yẹ kó ṣàwo ojú ìwòye tiwa báwa ṣe wò ó la fi sọ̀rọ̀ yẹn kò ń ṣe bí òfin bó ṣe là á kalẹ̀ fún wa láti ṣe so ká tó máa fọ́ọ̀tì iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe gbá wọ́n ṣàwọ̀ wọ́n ṣàwọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ̀ ṣèwádìí díẹ̀ nù kò di dandan ká jágbófinró ká tó mọ àwọn òfin ilé wa ó wà available káàkiri ká take time wa láti ti study àwọn kankan kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ because the way tí àwọn èèyàn tó sọ̀rọ̀ yẹn fún wa bọ́n ṣe sọ it's like wípé iléeṣẹ́ ọlọ́pàá Ogun State o wípé wọn ò tiẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ yẹn which is not supposed to be because ẹni tó wà ní àkóso iléeṣẹ́ ọlọ́pàá Ogun State ẹni tó dángájíá tó kójú òṣùwọ̀n láti wà níbẹ̀ ni. ẹ ṣeun púpọ̀. tó wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ tó yìí kí a ní kò lè sí. àkọ́kọ́ a ò mú ọ̀rọ̀ yìí wá láti tàbùkù iléeṣẹ́ ọlọ́pàá rí pé gbogbo ìgbà náà ni a sì máa ń gbé òṣùbà fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá wa Abíọ́dún Mustapha Alámùtú ṣùgbọ́n nígbà tí a bá wòye àwọn nǹkan kan tí ò yẹ aráàlú ó di dandan ká sọ nípa ẹ̀ èmi kì í ṣe ọlọ́pàá mi ò mọ àwọn òfin tí ó rọ̀ mọ́ ìlànà ṣiṣẹ́ wọn oníròyìn ni èmi mo mọ̀ nípa àwọn òfin tí ó rọ̀ mọ́ iṣẹ́ tiwa tí ó rọ̀ mọ́ ìlànà iṣẹ́ tèmi àìwáyé níjẹjọ ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn kí ó rọ̀ díẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn tá a sì máa ń lọ síbẹ̀ láti lọ kọ́va ẹ̀ ṣùgbọ́n ó dàbẹ̀ ní wípé tí ọ̀gbẹ́ni Philip Ogunnaike yìí àwọn òye tá a wá ń wò nípa òun ló jẹ́ kí àwòye pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ báwo ni ọ̀bọ àwọn afurasí ọ̀daràn tó kù ṣe ṣorí tó dàbẹ̀ ní pé ìnàkí tiẹ̀ ò ṣe fún àpẹẹrẹ mà nígbà tí a bá mú ọ̀daràn tàbí tá a fìyà jẹ ọ̀daràn ọ̀nà mẹ́ta ló pín sí àkọ́kọ́ ni wípé ẹni tí afurasí ọ̀daràn ṣẹ̀ sí kó máa rí ara ẹ̀ sí ẹni tó jẹ́ pé ìyà yẹn jẹ òun gbé tí Jalal bá gbá mi létí tí mo lọ fẹjọ́ ẹ̀sùn àwọn ọlọ́pàá ohun tí mi ò take laws into my hand ohun tí mo ṣe náà ni tí àwọn ọlọ́pàá bá mu tí mo ṣe ni pé máa rí ara mi sí ẹni tí ìyà yẹn jẹ gbé ìkejì ni wípé ọ̀daràn gangan fúnra rẹ̀ afurasí ọ̀daràn tó ṣe ẹ̀ṣẹ̀ yìí kí òun náà kó lè mọ̀ pé nǹkan tóun ṣe yẹn ò dáa tó bá pé nǹkan tó ṣe yẹn dáa iléeṣẹ́ ọlọ́pàá ò ní mu. èrèdí kẹta sì ni láti jẹ́ ẹ̀kọ́ fún àwọn míì tó lè tún fẹ́ wúrú ìwà yẹn fún àpẹẹrẹ mà afurasí ọ̀daràn Philip Ogunnaike tí a sọ yìí ààyè gbàdé bíi wípé kódà nínú àwọn orin tí wọ́n ń bí oníṣọ́ọ̀ṣì ni tó ń kọ orin mi ò mọ̀ bóyá àwọn ọlọ́pàá ló wà ń bẹ nínú fọ́nrán yẹn lórí TikTok mo rí wọ́n tún bá kọ orin yẹn òun kọrin nígbà tó ń ṣe ń lọ ṣọ́ọ̀ṣì òun kọ orin aládùn wọ́n tún bá kọ wọ́n tún débi pé wọ́n tún ní kó tún kọ orin míì ó lè jẹ́ lànà iṣẹ́ ọlọ́pàá ló gbà kí ó ní nǹkan tí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ then nínú fọ́nrán míì tí èmi wò ó ń sọ fún obìnrin oníròyìn yẹn bó lè pa àrójú obìnrin oníròyìn ẹ̀ à ń kọ̀ fún wà lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ pásọ́ níjẹ̀jọ́ ó ń sọ fún wípé kó fún òun lówó ìyẹn tó ń sọ fún wípé pẹ̀lú ààyè tí ẹ wà yìí Philip tó sọ fún pé òun rí fíṣàn sí pé tí ò bá dẹ̀ fún un lówó ó sì kò kọ́ tó máa ṣe fún kí ló fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ èyí tó wá ṣe kíta ni pé nígbà míì ó lè jẹ́ ìlànà iléeṣẹ́ ọlọ́pàá ló gbà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ pé àwọn bíi 4-5 tí Philip ti sọ pé òun pa àwọn òbí àwọn ọmọbìnrin wọ̀nyí tó ti bàlágà wà nù wọn àwọn náà máa rí Philip Ogunnaike lóòótọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló mọ reason tí wọ́n fi ń pàrẹ̀dẹ̀ lóòrèkóòrè náà ìyá ọmọ tó pa ní wàásìmí ọmọ tó jẹ́ nọ́ọ̀sì àbí tí wọ́n bá rí nínú ààyè tó wà yìí tí iléeṣẹ́ ọlọ́pàá ò bá ṣàlàyé reason tó wà nídìí ẹ̀ ǹjẹ́ ìbànújẹ́ ń kọ́ nìyẹn sígbà pé ẹ̀wọ̀ ẹni tó pa wá lọ́mọ òun ló tún láǹfààní àti máa dápàrá ló tún láǹfààní àti máa ṣe ẹ̀yẹ́ yìí kí la ṣe fẹ́ turu wọn nínú àwọn òbí àwọn tó kù náà tó wọ́n pé aṣọ àǹkárá ní ọkùnrin wọ̀ ní ìjẹrin ó tún ti wọ léèsì lénìí báwo la ṣe fẹ́ kórí lọ́kàn wọn àwọn afurasí míì náà tí wọ́n gbọ́ pé wọ́n ti mú Philip tẹ́rù sì lè máa bá wọn náà tó máa sá káàkiri pé ṣé ó ju because àwọn aráàlú wápá àwọn tí wọ́n pè wọ́n rí sí wípé ọ̀gbẹ́ni yìí kò sí traces nǹkan tí a lè pè ní sober reflection ní ara ẹ̀ tí ẹ bá tún wá wò ó ti kó ọ̀rọ̀ àti adé ó ti kó ọ̀rọ̀ arákùnrin míì tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe takuntakun kí wọ́n tó mú láwọn kidnappers tí wọ́n mú mẹ́rin rántí orúkọ yẹn mọ́ tí wọ́n ẹkún báyìí. wọ́n ní kó ti lọ sẹ́wọ̀n ó ti dé. ìyẹn tó ń láyà ó tó ń sọ fún oníròyìn kan wípé òun á gba fóònù ọwọ́ àwọn afọ́ o tí àwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀ mo rí pé òun mo gbé wọn ọlọ́pàá kan pé are you serious ó tún sọ pé gbé fóònù yẹn kó lẹ́nu òun máa gba òun máa fọ́ o ìyẹn ni a ṣe wọ́n pé ẹ̀kọ́ tí àwọn ọlọ́pàá fẹ́ káwọn ọ̀daràn míì kan ta
àti Ṣadé ṣé wọ́n á lè kọ́ àwọn òbí tí wọ́n ní àwọn ọmọ tí Philip Ogunnaike pa yìí báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ wípé bóyá ó ní nǹkan kan tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fẹ́ rat látara bí wọ́n ṣe ń ṣàfihàn ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ báwo ni wọ́n ṣe ní ìrísí pé ṣẹ́ni tó pa wá lọ́mọ ló wá ń dọ̀wẹ́kẹ̀ ló ń ṣàwàdà yìí ìyẹn ní àfàyọ mo sì sọ níjẹ̀jọ́ mo ní ńgbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá wálé kálẹ̀ nǹkan ọ̀sọ̀rọ̀ débi àṣìmábíyín ìpè kí ló ṣe rí bẹ́ẹ̀ bí ọ̀tẹ̀ ẹgbẹ́ ti ṣàlàyé mi wàá mọ̀ bóyá láfikún lórí ilé àtàbùkù iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí alámùtú bá ti mú kò sẹ́ni tí ó tù. àbáwá la máa ń sọ bẹ́ẹ̀ pé ẹni tí alámùtú bá ti mú ẹni tí ọ̀jájú ní bá ti mú tó bá ti jù síbẹ̀ bí ó tiẹ̀ lọ sọ́jà ó dẹ̀ tún dìgbà tó bá bọ́ ní ọwọ́ adájọ́. nítorí ẹ̀ náà la ṣe fi àkókò sílẹ̀ láti ṣe àlàyé ẹ̀ fún wa àwa tí ọ̀rọ̀ yìí tí ò bá yé tó bó ṣe yẹ kó yé wa la ṣe fi jẹ́ kí ó yé wa wípé wọ́n mú afurasí ó ń jẹun ó wẹ̀ ìyẹn ò túmọ̀ sí wípé wọ́n ti free ẹ̀. àti ẹni kó má jẹun. ìyẹn ò túmọ̀ sí wípé wọ́n ti free ẹ̀ ìyẹn ò túmọ̀ sí wípé kò ní fèsì ẹ̀sùn tí wọ́n torí ẹ̀ mú ó ní mo sọ síwájú yẹn pé ó ti wà nílé ẹjọ́ immediately after that parade on 1st on the 5th ni wọ́n ti kó gbogbo wọn àti wọn àtàwọn accomplices àtàwọn ọ̀daràn míì tó kù náà wọ́n ti kó wọn lọ sí court so nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá dẹ̀ gbọ́dọ̀ ṣe dé òun náà nìyẹn so ẹ ká jẹ́ kó yé wa mo ṣe mú àlàyé yẹn wá ká jẹ́ kó yé wa wípé ọ̀daràn o afurasí o ó wà nílé iṣẹ́ ọlọ́pàá kò túmọ̀ sí wípé kò ní àwọn ẹ̀tọ́ kankan mọ́ no a mọ̀ wípé ó jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn tí Philip ṣe àwọn jàǹbá wọ̀nyí fún kò sẹ́ni tí ò dùn ṣe bẹ́ẹ̀ èèyàn lẹ́ran gbogbo wa kò sẹ́ni tí ò ní ìmọ̀lára ẹ̀ kò sẹ́ni tí ò dùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbófinró èyí tí àwa ṣe àti gẹ́gẹ́ bí ìlànà òfin iṣẹ́ tiwa bó ṣe gbé kalẹ̀ fún wa òun náà ni gbogbo anything tẹ́ rí wípé a ṣe yẹn òun náà ni ẹni tí wọ́n yẹ ni wọ́n dúkọ̀ kò mọ́ bó o máa gba fóònù lọ́wọ́ ẹni má jẹ́ ká gbàgbé pé àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ọ̀daràn la pè wọ́n ìmí inú wọn ó ti zero mind ẹ̀ ó ti rò ó pin kò sí nǹkan kan mi tó tún fẹ́ ṣẹlẹ̀ mú so they can just say anything wọ́n kàn lè sọ̀rọ̀ anyhow wọ́n lè hùwà anyhow wọ́n ti wò pé kò kú sí nǹkan kan mi tó tún lè ṣẹlẹ̀ sóhun ju ibi tó ń ti wà yìí wọ́n ṣáà ti mú òun náà so ọ̀rọ̀ títí irú àwọn yẹn àwọn tó ṣe kàkùn ó wà ńbẹ̀ èyí tí ò ṣe kàkùn ó wà ńbẹ̀ wọ́n yẹ pé obìnrin tí wọ́n ní wọ́n máa fọ́ fóònù ọwọ́ àwọn máa ṣe gbá yẹn tó bá jẹ́ wípé kò bá mọ level tí ọ̀rọ̀ wọn tó ní mínì mu kò bá fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá náà pé wọ́n threatening òun that would have been another case entirely thank God pé bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé náà ẹ sọ wípé ẹ̀gbọ́n wọn ọlọ́pàá kan lábẹ́lẹ̀ pé ọlọ́pàá ni àbẹ́ni tó ń sọ tó ń bá wí tó dá lẹ́kùn pé are you serious which means kò ń ṣe wípé wọ́n kàn wà at liberty láti ṣe anything tí kò yẹ kí wọ́n ṣe anything tó bá rí wípé ó ṣẹlẹ̀ nǹkan tó bá ìlànà iṣẹ́ wa mu òun ní iléeṣẹ́ ọlọ́pàá. ẹ ṣeun. so adjournment kéèsì ẹ̀ dẹ̀ ń bọ̀ ìyẹn Philip yẹn next date of adjournment fún àwọn aráàlú tó bá ní interest nínú láti follow up kéèsì ẹ̀ wọ́n adjourn ẹ̀ sí 27th of January 2025 bẹ́ẹ̀ ni January 27 2025 bẹ́ẹ̀ ni magistrate court 1 Ìtòrò ó sì ń lọ sí high court murder case. so àwọn tó bá ní interest láti tọpinpin kéèsì ẹ̀ kí wọ́n lè mọ̀. ẹ ṣeun mo rí mẹ́sẹ̀gì kan bí bó lè jẹ́ pé mẹ́sẹ̀gì yẹn ó wà ambiguous àmọ́ ẹni tí Mr. Badmus Shehu tí wọ́n refer sí in particular ẹ bá wa ṣe àlàyé ẹ bá wa ṣàlàyé ẹni tí ẹ̀ ń direct mẹ́sẹ̀gì yẹn sí gangan bóyá PPRO ni o tàbí àwa anchor person tẹ́ bá ti ṣàlàyé ọ̀rọ̀ yín lèsì kò bá wa láborí bí ìyẹn bí ó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ kó jẹ́ ka ìpolówó ọjà ńgbà tí bóun ni kí tó máa lọ nígbà tá a bá dé láti ẹ̀ka polówó ọjà àwa ṣe ojú òpó sílẹ̀ pàtàkì fúndéṣọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí ìyẹn bàbá Mustapha Abiodun Alamutu PSC àti alukoro àgbà SP Ọmọlọ́lá Odùtọ́lá tó yálà ẹni tó bá sọ pé owó òtún ẹrù ìwọ̀n tó ẹ fi tán náà a jẹ́ pé wọ́n bá tí fi tán náà òun ni ó mú ẹ ti gbọ́ gbogbo àlàyé tí igbákejì alukoro tí wọ́n ṣe fún wa kó tó di pé àwa tẹ̀síwájú láti ṣe ojú òpó sílẹ̀ fún ẹ̀yin ará ilé aago ìgbáradì iléeṣẹ́ ọlọ́pàá báyìí tí a ti ń súnmọ́ àkókò ọdún yàtọ̀ sí ìgbáradì wọn káàkó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ará ilé kí ni àwọn ìgbésẹ̀ ètò ààbò tí àwa náà tí a gbọ́dọ̀ máa gbé lọ́wọ́ ara wa. ẹ ṣeun à ń súnmọ́ ọdún súnmọ́ wa
gbàdúrà wípé ọdún náà á bá gbogbo wa láyé àti láyé rere. àmín. ọ̀pọ̀ ọdún la sì máa ṣe ní orí ilẹ̀ alàyè yìí lágbára Ọlọ́run. àmín o. ẹ má jẹ́ kí a sun oorun àsùnjù. bó wa la mọ̀ wípé tásìkò ọdún bá ti ń súnmọ́ báyìí àwọn oríṣiríṣi nǹkan ló máa ń wáyé nípasẹ̀ àwọn ọmọ gànfẹ́ tó jẹ́ pé àwọn ò rẹ́dì láti fi apá àwọn méjèèjì tọ́lọ́run fún wọn láti fi ṣiṣẹ́. àwọn tó ti ṣe kalẹ̀ káwọn kàn débẹ̀ káwọn kó ló nífà làwọn máa ń wá kiri. kí àwa ajá aráàlú ká wá sán ṣòkòtò wa ká joyè ojú ni alákàn fi ń ṣọ́rí ká má jẹ́ kí àwọn oníṣẹ́ láabi ká má jẹ́ kán fi wá ṣe ìfàjẹ́. àbí tó bá ti yẹ ká gba ọdẹ má jẹ́ ká wò pé ilé ìtajà mi ọjà mélòó ló kúkú wà ń bẹ̀ kò sí rẹpẹtẹ kan. irọ́ o tán bá ti ń ṣe ètò ọdẹ láwọn àdúgbò wa àti tilé ibi tá à ń gbé ni o àti tibi tá a ti ń ṣe okòwò wa ni o ilé ìtajà wa nǹkan kan ẹ jẹ́ ká dá sí ká kópa ń bẹ̀ torí olè ò kì í nọ́tìsì wípé òun bọ̀ yàtọ̀ sáwọn ọkọ̀ kan tí wọ́n tún ti gba gírèdì sí kò wọ́pọ̀ nínú àwọn olè tó ń já ṣọ́ọ̀bù tó máa wá lọ sọ fún ẹni tó ní ṣọ́ọ̀bù pé àwọn bọ̀ wá kó ṣọ́ọ̀bù ẹ lọ́la kò wọ́pọ̀ torí ẹ má jẹ́ ká wà fúnra wa ẹ má jẹ́ ká jáfara gbogbo ètò tó bá yẹ ká ṣe nípa ìdáàbòbò ara ẹni ká má fi gbogbo ẹ̀ dá ọlọ́pàá ò lè wá máa ṣọ́ ojú ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan kò pọ́síbù iye ọlọ́pàá tó wà nílùú kò lè kárí irú ẹ̀ torí ẹ̀ la fi máa ń sọ fún wa àwọn security outfit oríṣiríṣi ló wà àwọn aládàáni tó jẹ́ pé a lè gbà ká dé máa sanwó fún wọn so irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà dẹ̀ ni kò láburú tá bá fi wọ́n han iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wa láti jẹ́ kán mọ́ra wọn ẹni tá gbà síṣẹ́ gẹ́gẹ́ bí ọlọ́dẹ ládùúgbò wa ká mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wa pé ẹ bá wa ṣàyẹ̀wò ẹ bá profile torí ńgbà míì náà àwọn míì tá ń gbà gẹ́gẹ́ bí ọdẹ ìmí inú wọn gan inú kan jẹ́ olè fúnra wọn àbí kan jágbóde gbà fáwọn olè so tá bá fi irú ẹni bẹ́ẹ̀ lọ fi hàn iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wa wọ́n á mọ àwọn nǹkan kan tó máa ṣe láti fi lè mọ báwo lẹni yẹn ṣe jẹ́ gangan àti wípé gan á tún fún ẹnìyẹn náà ní ìkóra ẹni jánu wípé láti mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti mọ òun á tún láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan náà tí wọ́n á tún lè fún irú ẹni bẹ́ẹ̀ tó bá gba iṣẹ́ ọdẹ òun báyìí òun ló nílò láti mójútó because àwọn tó gbà ẹ́ síṣẹ́ tó ń sanwó fún ẹ wọ́n ti entrust àwọn dúkìá wọn níbẹ̀ yẹn wọ́n ti entrust ẹ̀ sí ọwọ́ ẹ̀ nìyẹn so ó náwọn kọ̀ọ̀kan mìíràn tá a máa tún ṣí ojú òye irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn sí láti lè túbọ̀ jẹ́ kí iṣẹ́ wọn kó rọrùn fún wọn ní ṣíṣe then a kì í mọ̀ ó lè ní pè níjà bẹ́ẹ̀ àwọn méjì ló jẹ́ ọlọ́dẹ tó wà ládùúgbò kan káwọn olè kan wá dédé ìyàwó àdúgbò yìí ṣé mọ̀ pé ó ní ibi tí agbára èèyàn méjì tó lè ṣe dé níbi tí èèyàn bíi 6 àbí 8 bá ti yàwó ṣùgbọ́n tó bá ti ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wọn tó ti ní fóònù nọ́mbà àwọn tó yẹ kán ní lọ́wọ́ kíá easy fún wọn láti lè pe iléeṣẹ́ ọlọ́pàá yẹn láti wá rescue irú situation bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí oníkan tí ó ṣe pàtàkì fún wa láti mójútó ọlọ́run ò ní ṣe ẹrù wa ní ẹrù olè àwọn tàdé ń wọ mọ́tò náà bẹ́ẹ̀ arìnrìn àjò tó nítòsí ni o tọlọ́nà jíjìn ni o ẹ má jẹ́ ká máa gbàgbéra nínú mọ́tò o tá a bá wọ ọkọ̀ kan tá a bá wọn tí wọ́n ń dọ̀wẹ́kẹ̀ tí wọ́n ń rojọ́ kan ká tó dá sí ní tán sọ ẹ jẹ́ ká kíyèsí àti wípé gan tí ò bá necessary ká dá sí kò ń ṣe dandan kò ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń dá sí kò sófin kan tó ní gbogbo ọ̀rọ̀ tán bá ti ń sọ níbi tó wà òun ló gbọ́dọ̀ dá sí no ẹ jẹ́ ká wà security conscious ká máa ṣọ́ irú àwọn ìta tí máa ń wọ mọ́tò yẹn ìrìn òru náà àmọ̀pọ́lọ́ ló ń pa wá mọ́ àwọn yàtọ̀ sáwọn tó ń ṣiṣẹ́ wípé on close ní alẹ́ pátápátá tí a ò bá ní nǹkan kan tó ṣe gbòógì tá à ń ṣe níta a nídìí láti máa rin òde òru torí pé òru wọn ní kò mọ ẹni ọ̀wọ̀. adífá fún wọ́tá náà. ẹ jẹ́ kí a ṣọ́ra ṣe agbára ọlọ́run ọdún yìí ò ní dìwà mẹ́rù lọ. àmín. Onígbèdé something Sister Sade is very articulate in her presentation and analysis. Kudos to you all stars and ma. ẹ ṣeun àdìsádé wọ́n sì kí àwa náà Onígbèdé something. ẹ ṣe àdúpẹ́. mo ní ìbéèrè kan lórí ìbéèrè tí arákùnrin kan pè lẹ́ẹ̀kan fún nípa ìgbésẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn nílùú Abẹ́òkúta. a rí i pé oríṣiríṣi ló ti wáyé. ìkan wáyé ní Ìbàrà níwọ̀n ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, ìkan wáyé ní Bíúrì, ìkan wáyé Lómídá tí wọ́n pa àwọn èèyàn lóríṣiríṣi. kí ló ṣẹlẹ̀, ibo ni iṣẹ́ dé lórí ìwádìí àwọn ìṣẹ̀lẹ̀ yìí.
ẹ máa rí i pé mo mẹ́nubà ẹ̀kan fẹ́rẹ́ àwọn yòókù tí mi ò mẹ́nubà ó nídìí kan àbó mìíràn tí mi ò fi tí mẹ́nubà wọn ni ṣùgbọ́n gbogbo wa nílùú yìí òun là ń gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ bó ṣe ń ṣẹlẹ̀ bọ̀ ìwà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ó lágbára díẹ̀ ó ní agbára ṣùgbọ́n wọn ò lè lágbára ju òfin lọ torí ẹ̀ ní agbófinró ṣe wà nílùú tó bá ti ní àwọn kọ̀ àwọn ò ní gbọ́ kò sí wàhálà òfin náà kò ní gbà ìkan ló máa ṣẹlẹ̀ nínú kan jáwọ́ nínú ọ̀daràn kan lálàáfíà tàbí kan má jáwọ́ ká máa lépa ara wa kiri ìkan dẹ̀ ló máa borí ìkan ọlọ́pàá ló máa borí wọn torí iṣẹ́ òfin ìlú bí ìlú ṣe máa wà lálàáfíà ò ní iṣẹ́ tó ọlọ́pàá gbé dání so ẹni tó wá ní ìwà ọ̀daràn ìwà cultism ẹgbẹ́ òkùnkùn òun ló ń ṣàyàn láàyò ń tó pé bá a ṣe ń sọ tó òun ò ní gbọ́ kò sí wàhálà kó máa ṣe ń ṣò tọ́wọ́ ò bá tí ì tẹ̀ lónìí ó máa tẹ̀ lọ́la ìyẹn tí ò bá tí ì kù because n tó ń ṣẹlẹ̀ mostly náà nìyẹn wọ́n kàn ń para wọn nípa ìyà wọ́n máa fi ra wọn cascos wọ́n máa fi ra wọn gba rank wọ́n máa fi mí ara wọn gba rank mi ìmọ̀ tán fẹ́ fi gbogbo yẹn tán fẹ́ fi ṣe adẹ̀ sọ kíkà lóko kàn bá àwọn ọmọ wọn wí ṣùgbọ́n tá bá tún wò ní ọ̀nà míì náà very sorry to say ọ̀pọ̀lọpọ̀ gbà bàbá ló kọ́kọ́ bàjẹ́ kọ́mọ tó bàjẹ́ ẹ máa rí bàbá mi gan òun gan fún rẹ̀ ó sì nídìí ẹ̀kọ́ so irú bàbá bẹ́ẹ̀ ẹ̀kọ́ wo ló fẹ́ fún ọmọ ló fi jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ ń yà wá lẹ́nu lọ títí ni pé bá a ṣe ń sọ tó ṣe ni kíní ń pọ̀ sí because bàbá mi fún rẹ̀ gan kò fi bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó so kò ní nǹkan kan tó fẹ́ ọ́fà fọ́mọ kò ń ṣe ìgbà tó mọ bá dàgbà tán lèèyàn tó ń tọ́ ọmọ àwọn àgbàlagbà ní kékeré náà ti ń pẹ̀ka àrókò nítorí tó bá dàgbà tán ẹbọ ni ó máa gbà kó má bàa di wípé á degun ẹja kékeré formative years ọdún from 1 to 7 lọ́mọdé ti máa ń form àwọn particular basic habits tó máa ní nílé ayé tí àárín yẹn bá ti miss orí ọ̀fẹ́ sì lè wà bí akó tó wà adolescence tó bá ti kọjá adolescence stage yẹn àdúrà ló kù àti ntọ́lọ́mbà tó bá rórí ọ̀fẹ́ gbà so kò ń ṣe nǹkan tó déédéé bẹ̀rẹ̀ àti kékeré àwọn nǹkan kò kékeré tá a mójútó ní kékeré bíi kéèyàn máa bá ọmọ wí gẹ́gẹ́ bí òbí kọ́mọ máa gúngẹ́ ọrùn ó máa ṣe hàn ẹlòmíà fojú fò á ní ọmọdé ni ọmọdé kọ́ o tẹ́ ẹ̀ bá tètè scold ẹ̀ lákòókò yẹn á ti wò pé nǹkan tó right náà ni a máa ṣe lọ ni bọ̀ bó ṣe kéré mọ yẹn bọ́mọ ọwọ́ ṣe kéré mọ ọmọ tó sì mú ọyàn lọ́wọ́ ọmọ kókó tó bá gé yẹ ẹ lọ́yàn jẹ tí yẹ bá gbá lẹ́nu á wojú yẹ amọ̀pọ̀n bá àwọn wí ni bọ́tá ẹ fi sílẹ̀ ọmọdé ni a tún ṣe mí ìjọ mi yẹn ni wípé àwa òbí púpọ̀ nínú iṣẹ́ wọn ṣe ẹgbẹ́ òkùnkùn wọn ṣe púpọ̀ iṣẹ́ ẹbẹ̀ ọwọ́ àwa òbí ló wà torí pé gbogbo àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ àwọn kan ló bí wọn náà wọn ò jábọ́ látòjú ọ̀run wọn ò dẹ̀ lálẹ́ hù àwọn ilé kan ni wọ́n ti jáde báwo la ṣe tọ́ àwọn ọmọ wa sí irú àwọn ẹ̀kọ́ wo la fún un ǹjẹ́ àti ẹ̀ fi ìlànà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi kọ́ àwọn ọmọ wọ̀nyí ǹjẹ́ àti ẹ̀ fi ìlànà ẹ̀kọ́ ìwé fi kọ́ àwọn ọmọ yìí ǹjẹ́ àfi ìlànà ẹ̀kọ́ iṣẹ́ kọ́ àwọn ọmọ wọ̀nyí ǹjẹ́ pé kéèyàn kọ́ bímọ ṣádáàlẹ̀ ò ní pé èèyàn ń jẹ́ bàbá èèyàn ń jẹ́ ìyá there is more to it there is more to parenthood ju pé ká kàn lóyún ká bímọ lọ ẹni tí ò bá tí ì ready fún responsibility àti tọ́ ọmọ ìbá gbarú ẹni bẹ́ẹ̀ la mọ̀ràn kó má wulẹ̀ tí ì bẹ̀rẹ̀ ọmọ bíbí kó kọ́kọ́ lọ gbáradì kó gba ẹ̀kọ́ bá ṣe ń tọ́ ọmọ náà kó tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ wá sáyé because a máa give account bá ṣe tọ́ àwọn ọmọ wọ̀nyí sí ẹni tó bá lóye irú ẹ̀ á sọ ọpọlọ ẹ̀ kalẹ̀ á mọ bóun ṣe máa mójútó àwọn ọmọ yìí láti ìgbà tí wọ́n sì wà ní age tán easy láti fún lẹ́kọ̀ọ́. tó ọ̀rọ̀ ni wọ́n ti gbọ́ yẹn a fẹ́ ṣojú òpó sílẹ̀ báyìí fún ẹ̀yin ará ilé níwọ̀nba ìṣẹ́jú. ẹ kú ojúmọ́ sà. ẹ kú ètò náà sá o. ẹ sà. káṣe dámà láti ráńdà mi o. ẹ kú ojúmọ́ sà. iwájú ni a máa lọ ẹ ò ní dèrò ẹ̀yìn pẹ̀lú ọgbà ọlọ́run ọba o. àmín. òwájú ilé iṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Ògùn ní àpapọ̀ ní agbé Elédùmarè wọn ò ní ìbọn fàyín pẹ̀lú ọgbà ọlọ́run ọba o. àmín o. gbogbo tí èdè dàwọlé pátá òun lè máa ṣe àṣeyọrí lórí ẹ̀ pẹ̀lú ọgbà ọlọ́run ọba. àmín. ọ̀rọ̀ mi lè sà bóyá bí ọ̀sẹ̀ méjì ó lé ní ìsìn amúgbẹ́gbẹ́ kọjá ìrìn ráńdà nígbà tí ní agbẹ́ pé àwọn ajínigbé wọ́n jí àwọn èèyàn bẹ̀rẹ̀ ọdún méjì kan gbé sí àárín ráńdà nígbà ìjáde rí pé iléeṣẹ́ ọlọ́pàá wá gbé ẹ̀mí àwọn méjèèjì yẹn ṣùgbọ́n láti gbẹ̀lẹ́ ìbálòpọ̀ kò sí
lọ́dọọdọ bí ẹ ṣeun ẹ ṣeun alukoro mo fẹ́ kẹ́ ẹ kó papọ̀ mọ́ mẹ́sẹ̀gì kan tí ó wọlé síbi wọ́n ní ẹ jọ̀wọ́ mà àwọn ọmọ tó ń ju báńgà ti bẹ̀rẹ̀ o láti Monday ní gbàngbà ìyànà mọ́ṣúárì gbogbogbò ni à ń gbọ́ ṣé iléeṣẹ́ ọlọ́pàá ti gbẹ́sẹ̀ kù lórí òfin báńgà jíjù. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ìdáhùn mi pẹ̀lú ilé ìtẹ̀kọ́ tẹ́ ẹ sọ yìí kò sígbà àkọ́kọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá fààyè gbà ká máa yin báńgà fàkùn sọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá òfin ilé wa ni òfin ààyè gbà gẹ́gẹ́ bí ẹni tí ó bá dẹ̀ ní respect fófin kò ní lọ́wọ́ sí àyìn báńgà torí mi nǹkan lẹ̀ ń bá mi tẹ̀ kọlẹ̀ mọ́ tó ń gain nínú báńgà yìí ṣùgbọ́n àwọn tó dẹ̀ ń ṣe yẹn àwọn náà máa ń smart nípa ẹ̀ ẹ má di pé wọ́n easy láti mú wọ́n máa ń ṣọ́ wọ́n easy láti mú wọ́n á ti ṣọ́ bí táwọn máa farapamọ́ sí kó tó di pọ́n máa jù but a fi ń dá wọn lójú pé ẹnikẹ́ni tọ́wọ́ bá tó òfin yẹn ṣì wà o ẹnikẹ́ni tí ọwọ́ bá tó ibi tó ti ju báńgà á fojú ba ilé ẹjọ́ èyí tí bàbá káṣe kámọ̀ láti randa tí wọ́n sọ adúpẹ́ wípé Ọlọ́run ràn wá lọ́wọ́ láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé ìyẹn náà la tún fi ń pe àkíyèsí gbogbo wa gẹ́gẹ́ bí ará ìlú àwọn tá a bá ti rí wípé ojú wọn ṣe àjèjì ní àgbègbè torí wọn ń dédé ń strike lọ́pọ̀lọpọ̀ gbà o wọ́n á ti wá wọ́n á ti lọ wọ́n á ti wá wọ́n á ti lọ wọ́n á máa fojú fílẹ̀ wọ́n á máa wò ó wọ́n á ti wo bẹ́ẹ̀ nìyẹn ṣe ń wọlé bó ṣe ń jáde àwa kọ̀ọ̀kan tí a bá wà ládùúgbò tá a bá kófìrí àwọn tó ń kàn fẹsẹ̀ gbálẹ̀ kiri tí ojú wọn tí ò familiar sí wa ládùúgbò yẹn má jẹ́ ká bo ẹnu jẹ́ ká pe àkíyèsí ara wa àwọn tó jẹ́ esco ní community yẹn ká pa àkíyèsí wọn sí wọ́n mọ ohun tó máa ṣe láti lè tó iléeṣẹ́ ọlọ́pàá létí tó bá jẹ́ pé ẹni tó yẹ ká pè ká question yẹn ni à á ṣe bẹ́ẹ̀ ẹni táwọn náà fúnra wọn bá lè challenge politely ẹ jọ̀ọ́ ẹ káàsán tálẹ̀ béèrè ẹni yẹn náà mọ̀ wípé àwọn aládùúgbò yìí wọ́n wà ní tìfura tó bá tiẹ̀ ní èròǹgbà ibi kan lọ́kàn ẹ mọ̀ pé ó náà rò lẹ́ẹ̀mejì láti mọ̀ wípé àwọn tó lè challenge òun yìí wọ́n túra lẹ̀ sọ ẹ jẹ́ káwa náà gẹ́gẹ́ bí aráàlú ẹ jẹ́ káwa náà ká gbìyànjú láti rí wípé a ò gba àwọn kọ̀rọ̀ sí èèyàn láàyè láti máa gbé láàrin wa. tó ẹ káàárọ̀ sọ. yàrá la kí yín o. ẹ kú ojúmọ́. ọmọ ìlàgbà kọ́lọ́ní ká máa gbọ́dọ̀ yan ayọ̀. àmín o. mo kí sp afọláṣadé àti tábà kò ní báyìí. àmín. orúkọ tèmi ló kú palace china pc jàre nílùú abẹ́òkúta. ẹ jọ lórí àwọn tó ń ṣe fake transfer yẹn ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ní pé torí pé wọ́n ti ṣe fún mi mo ti lù lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ tí mo lè bá lù lélẹ́yìí òní pé mo fẹ́ ọ̀sán méjì yẹn gẹ́gẹ́ bí Islam alájà àjẹyẹ náà tún jẹ́ sí abẹ́ àpá wọ́n yìí ṣe fún mi nìyẹn ṣé àǹfààní wà fún aráàlú láti wá sí headquarter nínú ẹ̀rọ láti wá wojú irú àwọn èèyàn báyìí ìyẹn ní jẹ́ pé pé ẹ̀mú yẹn tó ti fẹ́ transfer yẹn ìkejì bẹ́ẹ̀ tó máa dàbí pé kíní bẹ́ẹ̀ àwọn mọ́sọ̀kùnrin tà sí tí wọ́n máa ń fi tàbí ṣe iṣẹ́ àgbà lọ́wọ́ àwọn èèyàn lọ́sì torí wọ́n dá àwọn èèyàn wọ́n dá padà sẹ́yìn ni ẹ̀ tọ́jú fóònù ẹ̀ láti máa wó tó máa fa fóònù ẹ̀ kiri ni ọ̀nà ó ní iṣẹ́ ìgbàlógbà láti ṣe ara ẹ jẹ́ kí wọ́n dáhùn nítorí àkókò kí wọ́n lè tètè dáhùn mo wá fẹ́ kẹ́ ẹ mú mọ́ ìbéèrè kan tí ó wà lórí ẹ̀rọ ayélujára wa níbí jẹ̀lélì sàká àbí wọ́n ní ẹ kó ètò mọ́ kí gbogbo ilé lápapọ̀ ìbéèrè mi sà ẹ jọ ṣé ó ní ẹ̀tọ́ fún àwọn olówó orí láti òkè mọ̀sán láti máa kó ọjà àwọn tí wọ́n ń tajà lábẹ́ búkà yàtọ̀ sí ṣọ́ọ̀bù kẹ́ ẹ kó papọ̀ mọ́ èyí tí wọ́n béèrè nípa fake alert. ok tó ní fake alert àwa ní ká ṣọ́ra wa torí ẹ̀ la ṣe mú gbogbo àwọn kan báyìí wá sórí ètò so that a máa gbọ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní o káwa fúnra wa ká má bàa fall victim kò ń ṣe gbogbo case tó bá ṣẹlẹ̀ ní division olóòrùn gbọ́dọ̀ kó dé ẹlẹ́wọ̀n ìran ó ní level case tó jẹ́ wípé ní division náà máa ti package wọn tó máa ti kó wọn lọ sí court so tí owó tó involve tí amount owó tó involve tí ò bá tó iye tí ó necessary láti gbé wá sí ẹlẹ́wọ̀n ìran wọ́n lè má gbé wọn wá ó jẹ́ pé ní division náà wọ́n ti máa parí iṣẹ́ ìwádìí ẹ̀ tí wọ́n á dẹ̀ charge sí court so ń ṣe ni káwa ká ṣọ́ ara wa a fẹ́ wojú ẹni yẹn a fẹ́ rojú ẹ̀ ìyẹn kọ́ ni nǹkan tí ó yẹ kí ó fi bẹ́ẹ̀ jẹ́ wá lógún bí kì í ṣe wípé ká kíyèsí téèyàn bá ṣe transfer fún wa ẹ jẹ́ ká confirm ẹ̀ lórí bank app wa ká rí wípé owó yẹn wọlé ká tó kó ọjà fún irú ẹni bẹ́ẹ̀ kò sẹ́yìn kankan tó ṣe trust mọ́ gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe sọ àwọn trust ẹnì kan ló jẹ́ káwọn ṣe kò sẹ́yìn kankan tó ṣe trust mọ́ inú ara èèyàn nìkan lèèyàn mọ̀ trust no one kò sẹ́ni tó mọnú ọmọlàkejì ẹ̀ so wọ́n sọ nípa àwọn tó lè ń já fóònù gbà ní bóyá nínú mọ́tò àbí nǹkan tí wọ́n bá já fóònù yín gbà tẹ́ bá fi wí pé ẹ fẹ́ wà ó ti lè jẹ́ pé 50-50 ni
50-50 ní wíwá fóònù. wọ́n lè rí wọ́n lè má rí. wọ́n lè rí wọ́n lè má rí. kọ̀sẹ̀ ẹlòmíì tó bá jagbà bẹ́yẹn ó lè jẹ́ pé owó tó wà ó fẹ́ fi wù bẹ́yẹ owó wà lákàntì ẹni yẹn ni tó bá ti rí owó tó wà níbẹ̀ tó bá ti ṣe ó lè mú fóònù ọ̀hún kó jù sómi kó jù sódò kó mọ̀ pé ó lè ṣàkóbá fóònù wọ́n ti gbọ́n débẹ̀. ẹlòmíì kẹ̀ ó lè mú kó tà síbi kan tó ló fi jẹ́ pé 50-50 ni ìmíì ṣe rí ìmíì ṣe má rí. so ẹ jẹ́ káwa fúnra wa ká máa ṣọ́ra tá a bá wọ mọ́tò ẹ jẹ́ ká pa àwọn tó bá jẹ́ ohun ìní wa ká pa á mọ́ra ká má jókòó ìgbàgbéra débi tí àwọn tó wà nínú mọ́tò tí wọ́n máa lè jà wá lólè ní aláìmọ̀. then ẹ béèrè nípa àwọn tí wọ́n ń gbowó orí. wọ́n ní tó wá kó ọjà wọn ní látòkè mọ́sán ni àwọn ti wá. well àwọn tó ń gbowó orí mi ò lè dáhùn púpọ̀ lórí ẹ̀ nítorí mi mọ ìlànà iṣẹ́ wọn tó wọn mi mọ bẹ́ẹ̀ ìlànà òfin iṣẹ́ wọn ló gbà wọ́n láyè pé tán bá débi tán ti fẹ́ gbowó orí kí wọ́n lọ kó wọn lọ́jà wọn. ṣùgbọ́n ẹni tó bá ṣẹlẹ̀ sí wọ́n lẹ́tọ̀ọ́ láti nínú nǹkan méjì ni bóyá kán tẹ̀lé wọn lọ síbi tó ń kó ọjà wọn lọ tàbí kán tó kó ọjà yẹn lọ kán tètè rányàn kan lọ sí police station tó bá súnmọ́ wọn kán lọ pe ọlọ́pàá wá wọ́n bá pe ọlọ́pàá débẹ̀ àti àwọn tó wá gbowó àtàwọn tó kó ẹrù àtẹni ní ẹrù gbogbo wọn wá kọ́kọ́ kó wọn dé station nù bàtọ́ bá yẹ dé station tó bá jẹ́ wípé òfin wọn ló bá fàyè gbà pé ẹni tí ò bá ti sanwó kán kó ọjà ẹ̀ wọ́n á ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá ó ṣeé ṣe ká bẹ̀rẹ̀ fún irú òfin bẹ́ẹ̀ kán fi hàn wá níbi tán bá kọ́ sí so a lè dáhùn púpọ̀ sí lórí yẹn torí pé kò sí lára iṣẹ́ títí wa so àwọn tí wọ́n gbéṣẹ́ yẹn fún tó bá yẹ pé bọ́n ṣe gbé fún wọn nìyẹn tẹ́ bá wá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí à ń àǹfààní láti pè wọ́n láti bi wọ́n léèrè kí ni nǹkan tó dé kó tó rí bẹ́yìn. tó gbogbo ẹni tí à ń fọn rere ìròyìn tí ò rí bẹ́ẹ̀ káàkiri èmi ò mọ ohun tí ó máa ń sábà dùn nínú àwọn èèyàn nígbà tí wọ́n bá gbọ́ ìròyìn aburú pé bóyá ẹnìkan kú àbí nǹkan kan ìròyìn kan tó wọlé yàjóyàjó àbí bàbá Délé Mọ̀mọ́dù ni wọ́n fi síta kò sóhun tó ṣe Michael Adenuga o ẹ má ro èròkúrò Spirit of Africa ṣì wà ó sì ṣe wà ó wọ́n ní wọ́n sì ń ṣiṣẹ́ láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà tún máa tẹ̀síwájú pẹ̀lú àwọn iṣẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan. tó ẹ jẹ́ ká tó wọlé mi lórí là kí alukoro kí wọ́n wá fi ìyẹn kó papọ̀ mọ́ Kini. hello. ojú òpó yẹn ò já gara ẹ má bínú ojú òpó yẹn ò já gara Khalifa Quadri Ṣọlá ló ń ṣe yẹ àwọn náà ń wò wá ẹ ṣe ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ bàbá pẹja ẹ ṣeun. bàbá gbà kọ̀kadà kọ́ ní pé kí wọ́n máa kírun kò jìnnà sí tọ́kadà wa o ọjọ́ kẹta pẹ̀lú kẹfọ́ lánà sí sani ẹ̀la kírun o àlejò wà lá Nàìjíríà o alukoro ẹ bá wa kó papọ̀ mọ́rọ̀ àmọ́ràn yín. ó ń ṣẹlẹ̀ o ẹ má torí pa ṣọ́ọ̀ṣì la wà ká wá túra alẹ̀ pátápátá ká má tẹ̀ wẹ̀yìn wo àwọn dúkìá wa àwọn èèyàn ń jalè ní ṣọ́ọ̀ṣì o wọ́n ń jalè ní mọ́ṣáláṣí o la fi ní kò sẹ́yìn kankan tó ṣe é fọkàn tán àánú ẹni ní kí kálukú wa kó mọ̀ ọ̀rọ̀ àmọ̀ràn wa fún gbogbo àwọn aráàlú ni wípé. ẹ já mú pé kan sí kẹfì kálẹ̀ àbí ẹnìkan wà lórí kìíní nǹkan kókó wa pọ̀ máa ń ṣe ní ìṣẹ́jú mẹ́fà. ẹ káàárọ̀ sà. ẹ kó ètò náà. o ìṣẹ́jú kan péré. orúkọ mi ní ìgbéyàwó láti ṣàjẹ ẹ kúkú ní bọ́dún lọ. àmì o àtẹ̀yìn náà. ẹ̀rùn ìbéèrè lẹ́yìn yín fún yàrá tó wà ń bẹ̀ torí nǹkan mo ti ń fẹ́ kù sórí. ìṣẹ́jú kan péré táìmù ti lọ. láàrin nǹkan tó mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ìyàtọ̀ láàrin ọ̀daràn àti afurasí torí tí wọ́n bá mú ọ̀daràn wọ́n máa ní afurasí nǹkan tó ń fẹ́ ti ẹ̀yìn kọ́ ọ̀yà ọ̀yà alukoro wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin ọ̀daràn àti afurasí. kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ ńbẹ̀ ṣùgbọ́n bófin ṣe ń pè wọ́n òun ni ló fi dàbí pé suspect and criminal bí kí ni. ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ẹni tó hùwà ọ̀daràn náà ni ṣùgbọ́n torí pé bí ìwé òfin ṣe pè wọ́n ní ó dìgbà tí ilé ẹjọ́ bá tó sọ wípé wọ́n bá tó rí wípé lóòótọ́ ló hùwà ọ̀daràn ìgbà yẹn lọ́tọ́ lè pè ní ọ̀daràn títí di ìgbà náà àfúrásì ni kán máa pè wọ́n. until duly confirmed by competent court of law. bẹ́ẹ̀ni ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. tó control room number ní eléwé ìran lọ́wọ́ níjàre láburú control room number eléwé ìran níbi tí ẹ lè pèsè ẹ lọ́mọ ìkárí ìpè pàjáwìrì nọ́mbà bẹ̀rẹ̀ 09164859299 lẹ́ẹ̀kan sí 09164859299 CRU kí ni wọ́n pe CRU náà complaint response unit àbí nọ́mbà ti bẹ̀rẹ̀ 08139844740 lẹ́ẹ̀kan sí 08139844740
40 tó aké alukoro ẹ bá wa ké bàbá wa alámùtú nígbà tí ẹ bá padà sí ọ́fíìsì kí ẹ bá wa ké ọ̀gá ọ̀jájú ní CID session kí ẹ sì bá wa ké alukoro àgbà náà SP Ọmọlọ́lá Odùtọ́lá ọ̀gá Badmus ńkọ́ àlàáfíà náà wà. wọn ti tó bẹ̀rẹ̀ lífù látijọ́ yìí. ṣe é fẹ́ kán lọ lífù. àpàdé ń jọ election. níbo láyé lífù alákòókò ọdún. mi ò gbọ́ kán sọ pé àwọn lọ lífù. ọjọ́ bí wọn gan bọ̀ on the 24. bẹ́ẹ̀ni nínú oṣù yìí ní Sunday lágbára Ọlọ́run lọ́jọ́ bí ọ̀gá Badmus Ọpẹ́yẹmí cousin lágbára Ọlọ́run. to SP Ọpẹ́yẹmí cousin Badmus aṣọdúnmọ́dún làwọ̀ aṣọdúnmọ́dún sorry wọ́n lè má láìkì ọ̀fọ̀ ok aláwùyá ti mú ká mẹ́nà náà ká làkọ́díjà kún rọ̀ sólùmí náà fún sekun ká fún àwọn náà kí àwọn àbíyá yàbí àwọn àfáwà àlélàmí wàá rọ̀sọ̀tì là ń bìyà yìí. kọ́ bá wa fi àṣẹ sí kí ìyẹn kí ó lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ẹ ó ṣe lágbára Ọlọ́run láyọ̀ ni ẹ sì máa ṣe kò ní sí dààmú kò ní sí wàhálà tí mẹ́nu bá máa wà lórí ẹ̀ ẹ jẹ́ kí mi gbọ́ bí o bá sí item number 7 wọ́n wà bí. ó tẹ́ pé mi ti wá lẹ́ka máa la ti ẹran ọ̀gbẹ́ lásìkò yìí. àwọn ọmọ bíi léwé ìran ni ká wá àbí. ẹ kọ́kọ́ wá sí léwé ìran nù. láàárọ̀ police àbí officers mess ni ká máa bọ̀. ẹ kọ́kọ́ wá sí ọ́fíìsì. ẹ má jẹ́ ká mẹ́sì ara wa ní. ẹ wá sí ọ́fíìsì náà. tó ẹni bá kọ́kọ́ gbà wá lálejò. tó ọ́fíìsì a máa wá shift bases ibi tó bá tún kọ́. congratulations o ọ̀gá Badmus gbogbo àwọn tí wọ́n wò wá gbogbo yín pátápátá ni a kí ẹ̀yin tí a ò sì kí ẹ má bínú ọkàn ló ṣe kínni ọkàn ni ó fò lórí ẹ̀rọ ayélujára